ẹ̀yin èèyàn Ọlọ́run níbí báyìí lẹ́wà wọ́n tún ti gbé mi débẹ̀ lórí social media I swear to God wípé a máa tún dé orí level ṣẹ́rí let me tell you something understand this thing understand this thing ṣé mo pé wọ́n ò tẹnu mọ́ you have used everything in this life to come for Dorcas to break her. Now, because she did not break, you are now using manipulation. Ẹ ti ṣépè fún, ẹ ti parọ́ mọ́, ẹ ti pe àlùjọ kó kọrin fún, ẹ ti bully ẹ, ẹ ti borúkọ ẹ jẹ́, kò sí nǹkan tẹ́ ẹ ti ṣe. At the end of the day, you lost. So, nísìnyí báyìí, the only thing that makes sense to you is to gaslight the public into saying that ṣé Dorcas ò lágbà ńlé ni, ṣé kò lè fi màmá díwọ́ àgbà rárá o, ìyẹn là ní ṣe. Sórí yín ṣé kìí ṣe pé orí yín fẹ́ burú ìyẹn là ní ṣe o ìyẹn là ní gbà o ẹ ti wá yí sí gbogbo yín lè wá fún wọn ẹ lẹ sọ̀rọ̀ àmẹbọ ayé ẹ ti bàjẹ́ Ọlọ́run lẹni mo ṣe wá gbàgbé ayé ẹ ti ó ti rún jégéjégé so you guys can come now and say that ṣé Dorcas ọmọ bá àgbàlagbà ni mọ̀mọ́ ni kó respect àgbàlagbà kò ní dá fún mọ̀mọ́ kò dẹ̀ ní dá fún respect bẹ́ẹ̀ ni kò ní jọ jẹ àwọn méjèèjì papọ̀ ṣé ẹ ṣí èrè ní ẹ kú nígbà tí mọ̀mọ́ ń sọ fún wa wípé Dorcas kí ló fẹ́ fi bú mi tó bẹ̀rẹ̀ sí ń gbọ́ ọmọ ẹ̀ ṣe pé tó ń gbé àwọn team member ẹ̀ ṣe pé tó ń gbé Dorcas ṣe pé tó ń gbé ìyá ẹ̀ ṣe pé so ìgbà tó òkè ó ti wáyé mi sìn so retaliation ara yín ò lè gbà á but ìgbà tẹ́yìn ń ṣe ó yẹ kí Dorcas gbà àbí ọmọ yẹn dẹ̀ gbà o ẹ̀yin lẹ fi ṣàṣejù o tẹ fi wá ṣe àṣetẹ nísìnyí tọmọ yẹn wá retaliate ẹ wá jókòó ẹ wá sọ pé ẹ má gbé yẹn wá ẹ má fi nù wá àmọ́ jẹ ẹ má fi nù wá ẹkàn fẹ́ tún jẹ́ kí mọ̀mọ́ tún ṣẹ̀sìn sí ni ṣe mọ̀ pé mi olúwayé analysis ni mí ẹkàn fẹ́ kí mọ̀mọ́ tó tún ṣe kí ni kó tún ṣe ẹ̀sìn sí ni ẹ má fi nù wá àmọ́ jẹ ẹ má gbé yẹn wá two fighting lélẹ́yìí bẹ́ẹ̀ ni mọ̀mọ́ know what she was getting herself involved with. Dorcas tried every possible best to apologize to her, to beg her so that this will not happen. For days, for weeks, on social media. She was begging on top, she did not do anything. Now you are now gaslighting us into, Dorcas, lè fi díwọ́ àgbà ni. Ṣé o mọ̀ pé o lágbára lé ni kò ní yẹ àgbà kò dẹ̀ ní ṣe respect tẹ́ ń wá káàkiri yẹn. Ibi báyìí la wà tí Amẹ̀bọ̀ ń sọ fún wa pé òun máa rán Dorcas lọ sí coma. What happened to the coma? Ṣé Amẹ̀bọ̀ ló wọ coma ń sìn? Hospital wo l'Amẹ̀bọ̀ wà ń sìn? Gbogbo ìgbà tó sọ pé máa rán ọmọ ẹ lọ sí coma tẹ́ ń gbé àlùjọ tẹ́ fi ń kọrin so kò sí script mọ́. Ibi tẹ́ wá fẹ́ yí sí lélẹ̀ àní gbá o ìjáṣẹ́ ìbẹ̀rẹ̀ ni o kò ní yẹyin tẹ́ bá stop o kò ní yẹyin tẹ́ bá stop o you single-handedly told us that if we Ọlọ́run look at these people ṣé bẹ́ẹ̀ ṣe ń ṣe lórí social media ní ayé yín ò máa dá o ṣé bẹ́ẹ̀ ṣe ń ṣe any mama has been quiet for her for like 2 weeks kí ló ṣe tóun náà kà mama was not quiet listen and listen good listen iṣẹ́ já mọ́mọ́ lórí ni mama was not quiet your lies were being exposed irọ́ tẹ́ pa wọ́n wá debunk ẹ̀ pẹ̀lú èèyàn lọ́ọ̀yà tẹ́ parọ́ mọ́ pé ẹ fún lówó lọ́ọ̀yà yẹn jáde pé ẹ fún mi ní nǹkan kan mi ì tí ẹ fojú kan Dorcas rí báyìí ẹ dẹ̀ wá manipulate ìgbà tẹ́ ti rí pé ṣẹ̀yìn ti já lẹ fi sá lọ tójú fi tì yín. Don't come here and be telling us that respect your elders when the elders don't want to respect themselves. Nígbà tí àgbàyà tó yẹ kẹ́ máa sọ fún pé kí ló dé tó ń ṣépè fọmọ kékeré òun lẹ wá jáde tẹ́ wọ́n sọ pé ṣé Dorcas lè respect ẹni kò lè fi dínwó àgbà ni kò lè ẹ ń sọ pé ṣé kò sẹ́yìn àti ìyá ò tí ì ṣe ṣòfò lórí social media. Let me tell you something and let me tell you something for free. There's a difference between she's fighting with somebody and there's a difference when she's shaping for the person's children and her mother and her team. That is not a fight. Benny, that is not just a fracas. That is mọ̀mọ́ tó tún sọ fún wa lórí social media pé òun ti jẹgi àṣẹ. Do you know what that means? And you say she's supposed to be quiet. Was she not quiet? Dorcas was quiet before the fight started. Mọ̀mọ́ ló lọ gba náà jẹ́ Ọlọ́run ló mọ wọ́n ní wọ́n kan ìṣó mọ́ mọ̀mọ́ lórí Lizzy kan ìṣó mọ́ mọ̀mọ́ lórí ìṣó yẹn dáhùn ní ọpọlọ mọ̀mọ́ ni mọ̀mọ́ ṣe bẹ̀rẹ̀ sí ṣe wérewère káàkiri lórí social media. Dorcas was quiet. Who started this whole shenanigan? Àgbà tí ò bá respect ara ẹ̀ sometimes ó dáa kẹ́ ẹ fi sí place ẹ̀. Dorcas has never come for mama. She maintained the peace
táwọn sọ pé àwọn ọjọ́ níyẹn, she maintained it from the day one up till the last moment. Ọlọ́run, she maintained the peace, she maintained. Ọ̀rọ̀ wo lẹ fẹ́ ká bá Dorcas sọ? Ọlọ́run, kò tiẹ̀ sí kò sọ̀rọ̀ mẹ́yìn, ọ̀rọ̀ yẹn ti lọ. Anything tó bá wù Dorcas ló lè fi màmá dá any ara ni. She maintained as mi ò ní bú yín, mi ò ní sọ̀rọ̀ sí yín. She was apologizing, calling everybody to apologize. We were apologizing. Mọ̀mọ́ bẹ̀rẹ̀ sí ń tutọ́ sókè òun fojú gbà. Mọ̀mọ́ bẹ̀rẹ̀ sí ń jẹ igi àṣẹ. Igi àṣẹ òun dàbà. Nígbà tẹ́ ti wá rí pé the script flipped on you. Ẹ wá rò pé ẹ máa wá sórí social media wò láti wá gaslight wa. Wípé wàá ṣe fi ṣírò àgbà, kò ní yẹ àgbà yẹn. Bẹ́ẹ̀ ni, àgbà wọn ò ní dalẹ̀. Bẹ́ẹ̀ ni. So gbogbo ìgbà tó ń ṣépè fọmọ Dorcas, mọ̀mọ́ ò ṣírò ọmọdé kó ṣírò pé ọmọ òkókó lọmọ yẹn. Kò ṣírò ẹ̀. Tí mọ̀mọ́ bẹ̀rẹ̀ sí ń parọ́ ọmọ lọ́mọ lórí online, tí mọ̀mọ́ gbé àlùjọ wá, mọ̀mọ́ ò ṣírò pé àwọn ọmọ kékeré dẹ̀ lọ́mọdé kò yẹ kó lè tó bẹ́ẹ̀. Nǹkan tó máa ń bí mi nínú nípa yín nìyẹn. Tó bá ti ṣe nǹkan síyàn, gbogbo yín wà bẹ́ẹ̀ rẹ́rìn. Ṣebí Amebo was there laughing under the comment section when mama was giving it to Dorcas. Show how many days tí mama fi ṣe show mélòó gan ni Dorcas sì ṣe tẹ̀sí ń pariwo. Show ṣẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ ni. April ni show. Mama, you go feel am. You go comot water for your toto. Tó bá gbẹ wò, orísun omi máa sun jáde ńbẹ̀ ni. You go feel am like you won't die, but you no go die. You go feel am. Ìjà ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Ẹ̀yin ní kọ́kọ́ lẹ ní monopoly of madness. Wọ́n pín fún oníkálukú ni. Téèyàn bá ti ń dọ́gbọ́n, èèyàn kàn ń dọ́gbọ́n ni pé ṣebí ọmọ yẹn ṣọmọlúàbí pẹ̀lú yín. Ẹ rí bó ṣe sọ pé àmì ilé bú màmá ẹ máa rí after gbogbo nonsense tẹ́ ti ṣe àṣàgbàlagbà, ṣerú nonsense tó yẹ kẹ́ máa ṣe nìyẹn. Wọ́n ní àgbà òkè wà lọ́jà kórí ọmọ tuntun wọ́. Mọ̀mọ́ wà lọ́jà, gbogbo orí ọmọ tuntun ló wọ́ dànù. Orí ọmọ tuntun ló jábọ́ lẹ́ẹ̀lẹ́ni. Ṣé gbogbo nonsense tẹ́yìn ṣe yẹn ṣó yẹ kẹ́ máa ṣe bẹ́ẹ̀? Let's ask ourselves. Ṣó yẹ kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀? Even as àtìgbà tọmọ yẹn ń bẹ̀yìn, what were you saying? Ẹ ní gbọ́, ẹ ti jẹ́ gí àṣẹ, anybody má bẹ̀yìn, kọ́ pick a side. Ṣé jẹ́ kí n máa rán yín létí? Ọ̀rọ̀ yín hónú etí mi báyìí yé ni. Kọ́ pick a side. If you are there here, I don't want to see ọmọ odó here. Àwọn tó tún ra gèlè, àwọn ọmọ odó tó tún ra gèlè, ẹ tún sọ pé kọ́ dá wọn padà. Ẹ ti rí nǹkan kan dá padà náà. Ẹni wọn gbọ́dọ̀ wà. After they spend their money to come for your birthday. So gbogbo ìgbà tí mọ̀mọ́ yín ṣorí ibú yìí, ẹ ti kú ṣẹ̀bẹ̀ wà ń bẹ̀ ní Amebo, you were there, you were laughing. Àbúrò orí yín gbogbo yín ò pè ní. So nígbà tí ẹ ti wá rí pé ẹ ti jẹ̀bi bọ̀, ẹ wá fẹ́ flip around pé Dorcas aláṣejù. No, mọ̀mọ́ ṣe máa dúró. Ta ló sọ pé kí mọ̀mọ́ dákẹ́? Mọ̀mọ́ ẹ̀ tí ì fún wa ní nǹkan tá a fẹ́. Ẹ mọ gbogbo nǹkan tẹ́ ẹ sọ fún wa lórí social media. Ẹ sọ pé bẹ́ẹ̀ ṣe wà wọ́n kó fún yín ni, ó pọ̀ lẹ́bi yanrìn. Àti ìrí ẹni voice, àti ìrí ẹni gbogbo nǹkan tó kó fún yín. Ẹ wá ní tẹ́ bá dákẹ́, kò sẹ́nibọ̀dì tó ní kẹ́ dákẹ́, ẹ ní material ni. Àràbù lẹ rà dání. A dẹ̀ ti sọ pé if you are coming again with any àràbù, ojú yín máa bó torí ẹlẹ́bù ṣe ń báyìí, ẹ dákẹ́ o, ẹ ní material ni. You came to the public to lie against somebody, to ṣépè for somebody that has never done anything to you. You manipulated the public with Amebo, with àlùjọ, gbogbo yẹn ẹ̀jẹ̀ ṣúra pọ̀, ẹ fẹ́ mú ọmọ yẹn wálẹ̀. And we stood by her pé kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀. Ṣé ẹ ṣí èrè ni? Are you guys mad? Now you are now saying that ṣé yẹ kó máa bá gbàlagbà àbí orí àgbàlagbà dàrú ni? Mọ̀mọ́ ò mọ nǹkan tó ń ṣe sọ́mọ yẹn ni àbí kò mọ nǹkan tó fẹ́ ṣe sọ́mọ yẹn? Gbogbo wa láàárín nǹkan tí mọ̀mọ́ ṣe sọ́mọ yẹn. The àlùjọ was calling inside. Tí mọ̀mọ́ ń jó sórin, mọ̀mọ́ you go dance, ẹ gbàgbé. Ìjà ò tí bẹ̀rẹ̀ èso tí ń jábọ́. You go dance. Ẹ wá ní Dorcas mú show mọ̀mọ́. Mọ̀mọ́ ń bínú pé Dorcas mú show wọn, òun analyze ẹ. Kí ló máa lò? Ó máa analyze ẹ. A ní ẹ bóde. Ẹ káṣọ kúrò lójú eégún kẹ bóde. Ta ló sọ pé kẹ lọ ẹ̀yin kọ́ lẹ pọ̀ èèyàn tó bá ń wá ṣoṣo ó máa rí ìjà ṣoṣo ni. Was Dorcas not silent before? Did she fight? Did she come for you? Was she not in her team? Nígbà tẹ wá wú jáde ń sìn báyìí, tẹ fi náà lé jáde níbi tó wà, ọmọ yẹn náà dẹ kọjú sí yín nísìnyí báyìí lẹ wá sọ pé Dorcas ó ti burú jù, ṣé kò lè fi dínwó ìyá ẹ̀ ní? Ìyá Dorcas kì í ṣe rádaràda tí mọ̀mọ́ yín ṣe. Mọ̀mọ́ yín ló yẹ kẹ́ ẹ bá sọ̀rọ̀. Mọ̀mọ́ tó máa ń ṣe bí àjàrà bùkà káàkiri, tó máa ń jẹ́ pé àkùkọ gàgàrà tí ò jẹ́ kí ọmọ ẹ̀ kọ òun ní kẹ́ lọ pé kẹ́ ẹ bá sọ̀rọ̀. How many times tó fẹ́ máa ṣorí ibú yìí? Tíṣẹ́ bá ti wá jálé lórí ẹ̀ máa sọ pé àgbàlagbà, àwọn àgbàlagbà máa ń respect ara wọn ni. Wọn kì í wá kọ́mọ kékeré ṣubú. Listen and listen good. Ẹ lọ sọ fún mọ̀mọ́ pé àgbàlagbà máa ń respect ara wọn ni. If you don't respect yourself, they will disrespect you. Kò sí nǹkan tó wà ń bẹ̀. Bẹ́ẹ̀ ni, when you are cursing on this girl's son,
even when she was saying ọmọ mi gan bẹ̀yìn màmá ẹ má bínú kí ni ìyá àjàrà bùkà ṣe ó ń fún ọmọ yẹn lépè ní ẹ wá jókòó síbẹ̀ yẹn fẹ́ máa ga slide ẹ tí ì rí nǹkan kan ẹ tí ì rí nǹkan kan kí lẹ fi ṣeré bí ọmọ ìjòyè ẹ wá ń ga slide pé ṣé yẹ kí dọ́kàsì máa mú chaati mọ̀mọ́ ṣe bí mọ̀mọ́ ṣe chaati fún dọ́kàsì kí tó bá tí inú bá dẹ̀ bí mọ̀mọ́ kí mọ̀mọ́ náà lo chaati dọ́kàsì láti analyze ẹ̀ tún gé bọ́ọ̀ ni ẹ jẹ́ kí analysis yẹn máa lọ kí ló wá dé tẹ́ sọ pé kó stop nsìn ṣé òun ló kọ́kọ́ bẹ̀rẹ̀ wèrè yín àbí àmẹ̀bọ̀ ò sí ń bẹ̀ ìgbà tó ń bully dọ́kàsì ó lè sọ pé ó ti tó you were there you were even instigating the fight àmẹ̀bọ̀ nísìnyí wọn sọ pé kò sẹ́nibọ̀dì tó lè bá sọ̀rọ̀ ṣé bó ojú wa ló sọ pé dọ́kàsì máa wọ kó máa ojú wa ló tún jáde tó tún sọ pé you have left the matter you are letting it go nísìnyí wọn sọ pé kò sẹ́nibọ̀dì tó máa sórí gbogbo orí ń ta gbogbo yín tálẹ́rù kí lẹ́rù pa jẹ́ náà is this how you people operate and you are saying that we should be following you show make sense so you can wake up one day and kẹ́ẹ̀dẹ̀ ṣùgbọ́ èèyàn kan bí èrà tó bá bo ṣúgà tẹ̀bá tó bá jẹ́ pé successfully your plan ó work ní ẹ mú ọmọ yẹn wálẹ̀ ṣe mọ̀ pé ń sìn nǹkan tẹ̀ ń sọ ẹ̀kọ́ lẹ́ máa sọ you will be gallivanting all over social media pé ṣe bá sọ fún yín àwa là ń control social media where is Dorcas today ṣe bí nǹkan tẹ̀ máa sọ lé nìyí gbogbo àtọmọ yẹn jára ẹgbà lọ́wọ́ yín pé ẹ ṣe èrè papọ̀ àti ìyá yín àti ìyá òfò àti ọmọ òfò gbogbo yín ya wèrè papọ̀ nísìnyí ó ti wá di aláṣejù rárá a caller is a buyer ṣe mọ̀ pé lógo mi nìyẹn unprovoked ni Dorcas wà o ẹ lè sọ fún yàn pé bí eléyìí tẹ́ bá náà yàn ẹ lè sọ pé bí eléyìí ni kò ṣe bínú bí eléyìí ni kò ṣe dá she has a right to share anything to ṣe kinní yẹn fún mọ̀mọ́ wọn she has 100% right bẹ́ẹ̀ ni so mọ̀mọ́ wọn kàn sáré mama has been quiet for you for 2 weeks kò mọ̀mọ́ ẹ jáde kò sẹ́nibọ̀dì tó sọ fún mi pé kẹ́ quiet come outside ẹ jáde kẹ́ wá ṣe show kò sí nǹkan kan tó wà mẹ́ ẹ ṣe show ẹ̀yin báwo kí lẹ fẹ́ sọ ìbá Dorcas àṣírí yín kọ́ ló tú ni ẹ wo bẹ́ẹ̀ ṣe ṣẹ̀sìn àwọ̀rò àṣírí yín kọ́ ló tú ni ẹ̀yin kọ́ lójú tì ní ojú ti wá tì yín báyìí wá ń gaslight ẹ ṣí èrè papọ̀ àmẹ̀bọ̀ we have seen you finish nǹkan tí ò yẹ nìyẹn ìwọ gan iṣẹ́ jálẹ̀ ẹ lórí náà Ọlọ́run I like as God work in that place Ọlọ́run ló jà fọmọ yẹn so you people can sit and tell us that Dorcas ti ń ṣàṣejù kò tí ì ṣe nǹkan kan ẹ ló mú picture mama ó analyze ẹ ṣé yẹ kó máa analyze ẹ jẹ use any material Dorcas máa rántí nǹkan tó sọ mama used to say that you have nothing ó ní nǹkan kan tó lè fi bú mi ṣèbí mọ̀mọ́ ló máa ń sọ bẹ́ẹ̀ ẹ kí ló wá dé tó wá ń dun mọ̀mọ́ ń sìn kí ló dé tó ń dun mọ̀mọ́ ń sìn ẹ ṣé kò níṣẹ́ ni ṣebí ọmọdé yìí ṣiṣẹ́ ẹ̀ lẹ fi wá búlé ẹ̀ jáde just see how gullible these people are. Was she not minding mọ̀mọ́ ti stop bẹ́yẹn ó yẹ kí Dorcas stop ẹ̀yin kọ́ lẹ máa sọ fún ìgbà tó máa stop in fact Dorcas máa stop mọ̀mọ́ fi ẹ́ make owó dáadáa fi mọ̀mọ́ make owó times 10 nǹkan tó fi ẹ́ make bẹ́ẹ̀ ni fi ojú gbogbo wọn kó fi gbolẹ̀ bẹ́ẹ̀ ni báyé gbogbo wọn jẹ́ bẹ́ẹ̀ ni because tó bá jẹ́ pé they have their way tí ò bá ń ṣe Ọlọ́run bá tó dúró fún ẹ this girl at one point ìgbà tí bully yẹn pọ̀ tí ò ṣe é sọ mọ́ Dorcas bú sẹ́kún ní lórí live video when they bully her to the point that she cried nísìnyí ó ti wá yíjú padà sí yẹn wá ń sọ pé yẹn kó máa respect wọn àgbà tó bá yẹ kó wọn respect wọn ó ti búyàn rí ìkànnì èèyàn kan máa ṣe tí ò ní ṣe mí ìmọ̀ náà mo ti sọ fún yín ẹyọ kan ló máa ṣe kò sẹ́yìn tí mọ̀mọ́ ti bù mọ̀mọ́ nìyẹn àtẹniyẹn anybody tó bá lè take care kí mọ̀mọ́ máa ṣépè fọmọ ẹ̀ ni kó jáde kó sọ anybody tó bá lè take care so mọ̀mọ́ can sit down because she's old kó máa wọn àwọn ọmọ kéékèèké lépè kó máa bá yé wọn jẹ́ ibi báyìí kan la wà tí mọ̀mọ́ sọ pé òun máa bá yé Alábìkẹ́ jẹ́ òun á máa make sure pé kò ní ṣe fíìmù ẹ wá sọ pé wọn ò ní ṣe show mọ̀mọ́ you go squirt ẹ tí ì rí nǹkan kan you go ṣé kí ni you go mọ̀mọ́ yín nǹkan ló ṣe ìfẹnujá wọn èèyàn tó sọ pé kán respect yẹn tó ń béèrè lọ́wọ́ Dorcas pé ta ni bàbá bébí ta ni màmá bébí kó lọ gbọ́mọ fọlọ́mọ bẹ́ẹ̀ ni mọ̀mọ́ if you have any evidence ẹ gbé lọ sọ́dọ̀ ọlọ́pàá tí ò gé fọ́ tẹ bá ní any evidence against Dorcas kì í ṣọ̀rọ̀ tá a máa sọ lórí social media yìí ń ṣe back and forth wípé ó lọ jí ọmọ gbé ni ẹ lọ gbé fọlọ́pàá that is it as simple as that àṣekínni as simple as that mọ̀mọ́ yín máa constitute nuisance ẹ máa sọ pé kó máa bá Dorcas sọ̀rọ̀ gbogbo rubbish tí mọ̀mọ́ máa ń sọ gbogbo irọ́ tó máa ń pa mọ́yàn yẹn ẹ ṣe bá mọ̀mọ́ sọ̀rọ̀ pé kó má máa parọ́ mọ́ ẹ ṣe bá mọ̀mọ́ sọ̀rọ̀ ibi bẹ́ẹ̀ kọ́ la wà tí mọ̀mọ́ sọ pé àlùjọ ló lọ́mọ ibi bẹ́ẹ̀ kọ́ la tó wà tí mọ̀mọ́ tó sọ pé kì í ṣe àlùjọ mọ̀mọ́ pick a side
torí pé fẹ́ jà yẹn ò sọ pé kẹ́ máa ṣe bálabàlá káàkiri kí ló kàn yín pẹ̀lú paternity ló lọ ọmọ ọwọ́ Tina tó ń fẹ́ ọkọ kiri tó ń kú mọ́ lórí ìṣòro tó wà nínú ayé yín gan ẹ̀ tí sọ̀wẹ̀ leave this girl alone nǹkan tó tilẹ̀ mú yín kẹ́ ṣe show fún of course ó máa reply yín kí n ṣọmọ àlè náà bẹ́ẹ̀ ni no be you do show for her ẹ lọ sọ fún mọ̀mọ́ yín kó má ṣe show fún mọ́ náà kí mọ̀mọ́ yín kó máa lawọ́ kó máa fomi lò in as much you come for Dorcas you collect bó ṣe rí nìyẹn kì í ṣe pé torí ẹ̀yin lẹ kọ́kọ́ fà ẹ̀yin lẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ kò dẹ̀ ní dákẹ́ fún yín that is it one thing tí mo promise yín mọ̀mọ́ take it or you leave it ẹ máa ṣẹ̀sín lọ́wọ́ ọmọ yẹn ni bẹ́ẹ̀ ni báwo ló ṣe máa dákẹ́ fún yín táwọn tó kù bá dákẹ́ àwọn nìyẹn àwọn ló lẹ́nu wọn tán lè fi sọ̀rọ̀ wọ́n bẹ̀rù yín ni bẹ́ẹ̀ ni kò ní dákẹ́ fún yín for what reason ló fi máa dákẹ́ fún yín kó dákẹ́ kẹ́ ẹ bá tiẹ̀ jẹ́ ìgbà tó dákẹ́ kí lẹ ṣe ṣèbẹ́ wá ọ̀nà láti wá bá tiẹ̀ jẹ́ ni you thought she was a weaker prey pé ẹja fi Dorcas ṣe example kan lè máa bẹ̀rù wa nobody fear you nobody cares about you bẹ́ẹ̀ ni remember you can put on your post you can now say kò sáwọn àgbàlagbà bẹ́ẹ̀ tán lè máa bá sọ̀rọ̀ ẹ má bá sọ̀rọ̀ ẹ má ṣe kí ni ẹ má bá sọ̀rọ̀ ẹ fi sílẹ̀ ẹ jẹ́ kó tẹ́ra ẹ lọ́rùn ẹ jẹ́ kí Dorcas tẹ́ra ẹ lọ́rùn mọ́mọ́ yín tẹ́ra ẹ lọ́rùn náà ẹ bá mọ́mọ́ yín sọ̀rọ̀ gbogbo gbà yẹn inú ẹ̀ dùn ní àmẹ̀bọ̀ òun share gbogbo ẹ̀ ní gbogbo post àlùjọ tó ti ń búlẹ̀ you were sharing it you were happy ẹ bá sọ̀rọ̀ ẹ bá mọ́mọ́ sọ̀rọ̀ gbogbo gbà yẹn pé gbogbo rubbish has to stop nísìnyẹn wọ́n sọ pé yẹn kò sẹ́nibọ̀dì kò lágbá gidi tó lè bá sọ̀rọ̀ ẹ má bá sọ̀rọ̀ anybody tó bá sọ pé kí Dorcas stop máa jẹ́gi àṣẹfẹ́yìn náà ẹ má bá sọ̀rọ̀ ẹ jọ gbé wọn débẹ̀ next time they will not try that shit they thought she was weak àṣọ òun gangan ló ń gbé gbogbo yín òun ní root gbogbo yín ẹ rí bí gbogbo yín ẹ ṣe nísinmi látijọ́ tó tẹ́ ẹ ti jà yín tẹ́ wà irrelevant both Amebo àti mọ̀mọ́ yín you are so irrelevant kò sẹ́nibọ̀dì tó ràn yín kò sẹ́nibọ̀dì tó rí yín you went into a team you want to destroy everything bẹ́ẹ̀ ṣe ń nàgà múṣòro ń bílẹ̀ nàgà múṣòro ń bẹ́yẹn kí ló ṣẹlẹ̀ ẹ̀yin nìkan lẹ́ni ilé ayé ni tó bá dẹ̀ sọ pé ò bá yàn ṣe mọ́ ṣèbí wàá dẹ̀ máa lọ ni máa lọ èmi àti ẹ̀ ò ṣe mọ́ must you fight ṣọmọ yẹn ṣe anything fún yín ẹ̀ ń parọ́ mọ́ ẹni ẹ ó fẹ́ gba vendor yín ìbílẹ̀ ṣèbẹ́yìn ní ìbílẹ̀ fún lówó at the end of the day ẹ̀yin gan ò ní sinmi ẹ bá jà ẹ lọ rheumatis ẹ bá bìlẹ̀ jà ẹ bá lọ rheumatis jà ẹ bá Dorcas jà how can somebody be so paranoid and you say the person is because ó ti dàgbàlagbà you have to check her in a mental home kì í ṣe pé kínní check mọ̀mọ́ in a mental home torí pé ó dàgbà yẹn ò sọ pé kó máa parọ́ kiri àwọn àgbà ilé tí yín ṣe rọ́nà ń pa káàkiri ni ṣáàlàgbà ń lé ni torí pé ó ti dàgbà there is a mental condition ẹ gbé mọ̀mọ́ lọ sí hospital ẹ gbé lọ sí hospital kẹjẹ kan wo àìsàn tó ń ṣe mọ̀mọ́ it's not kì í ṣojú lásán ẹ wá jókòó síbẹ̀ yẹn sọ pé kọ́mọ yẹn má sọ̀rọ̀ ṣé ó yẹ kó máa bú mọ̀mọ́ kó fi dúpẹ́ àgbàlagbà ìgbà tó jẹ́ pé àwọn àgbàlagbà ilé wa wọn ò ṣépè fọmọ kékeré wọn ò wọ́nà àtijọ́ ọmọ tó bá ti dìde wọn ò wọ́nà àti máa jábọ́ wọn kì í ṣèkà fọmọ kékeré wọn máa ń gbàdúrà kọ́mọdé máa gòkè sí ni tó ọmọ gan bá ṣẹ̀wọ̀n gan wọn máa dáríjì wọn ò ní máa ṣe kókókó kàkàkàkà káàkiri wọn ò ní máa parọ́ mọ́mọ́ lọ́mọ káàkiri èmi mo yọ mọ̀mọ́ sit down here for how many days níyà àjàrà bùkà ń ṣe show tó dẹ̀ mọ̀ pé òun ò sanwó fún anybody tó dẹ̀ ń parọ́ mọ́ irọ́ fún wa lórí social media èmi mo san lọ́ọ̀yà mi ló gbé jáde kúrò níbi tó wà èmi mo sanwó fún lọ́ọ̀yà kí ló dé tí Dorcas wà mí tiẹ̀ ọmọ yẹn sọ pé màmá mi tiẹ̀ rí lọ́ọ̀yà yín tàbá sọ pé òun ló gbé mi jáde mọ̀mọ́ sọ pé irọ́ ni kí ló dé tí ò admit àfìgbà tó gbé lọ́ọ̀yà wá tí lọ́ọ̀yà sọ pé taná fún lówó àṣírí ìyá yín tú torí ẹ̀ ló ṣe go away kì í ṣe pé ó wù kó stop tí lọ́ọ̀yà dé pé ta ló fún lówó ẹ fún mi rìsíìtì ibi tẹ́ ẹ ti fún mi lówó mi ò gbà kọ́bà lọ́wọ́ yín o ó nígbà tó ń dé bẹ́ẹ̀ gan òun rí lọ́ọ̀yà tó kúnlẹ̀ bí ẹni òun rí pé àwọn pípọ̀ kéèyàn máa lo Fálànà as a lawyer kí wá ní lọ́ọ̀yà mọ̀mọ́ fẹ́ ṣe ń bẹ̀ nígbà tó ti rí odidi sáànì ń bẹ̀ kí ni lọ́ọ̀yà mọ̀mọ́ ìgbà tó rí bẹ́ẹ̀ tó dé bẹ́ẹ̀ tó rí pé lẹ̀ ti kún pé wọn ò lè ní ìdí mi bí ọmọlọ́mọ ya bẹ́sẹ̀ sọ̀rọ̀ màmá dẹ́ ń parọ́ pọ̀ fún ẹni yẹn ní 5,000 euro ó tún parọ́ pé kì í ṣe 5,000 euro mọ́ ó tún di 5 million naira ó sọ pé kì í ṣe ọ̀nà ó tún sọ mọ́ ó tún sọ pé ìbílẹ̀ ló bá òun fowó àdúrà ti sàn èwo gangan la fẹ́ gbàgbọ́ ẹ wá ní Dorcas kò má ṣe do show because tó bá yẹ pé it was left for them they were ready to destroy you ọlọ́run ni ò gbà fún wọn ẹdí àti bàtọ̀ tẹ́ ẹ jẹ́ ọlọ́run ọba ni ò gbà fún wọn so give it to them má stop gbogbo nǹkan tó ṣe fún ẹ ọ̀tí tó bá ti tẹ́ ẹ lọ́rùn ni kò tó dúró. In as much as they did not stop by choice they stopped because there was no material wọ́n rí i pé gbogbo irọ́ táwọn pa pé gbogbo irọ́ yẹn ti cast adẹ̀ ti sọ fún wọn pé if you are coming again with any allegation concerning the Dorcas
based on pé ẹ parọ́ mọ́ lọ́ọ̀yà ẹ dẹ̀ ń force irọ́ yẹn ọ̀tùgbà tí lọ́ọ̀yà wá dìbọn kẹ́ pé òun ò gba anything lọ́wọ́ yín. If you are coming again with any allegation, bring your proof and your evidence. Mọ̀mọ́ wá jápa ẹ wọ́n sọ pé kó má ṣe show fún mọ̀mọ́. We go do show for her, she go ṣe kíni, she go squirt. Ẹ máa tọrin báyìí èyí tẹ́ ẹ̀ gbádùn. Àmì ìbọn ìsìnàṣẹ kán bọ́ ọmọ yẹn sọ̀rọ̀ kò lè bá rí kò sẹ́ni bọ́ ìtẹ́lẹ̀ bá sọ̀rọ̀ ṣé pé ó yẹ kó máa bú mọ̀mọ́ ni tí mọ̀mọ́ bá respect ara ẹ̀ Dorcas ò ní bùnà. Gbogbo àwọn tó wà lórí social media tẹ́ ń gbé mọ́ra ń sìn Dorcas is the only person as at that time tó respect mọ̀mọ́ tó ń kúnlẹ̀ fún mọ̀mọ́ online tó dẹ̀ sọ pé tó dẹ̀ make a promise pé I'm never going to abuse you again àtìgbà tí mọ̀mọ́ tẹ́ tó tẹ́ porogodo tó fà tẹ́tẹ́ dì mọ̀mọ́ ṣe wà ń sá kiri ń sìn ẹ wo ẹ lọ prepare o April ní Dorcas sọ pé òun máa gbé yín débẹ̀ bẹ́ẹ̀ ni kì í ṣe ń sìn kẹwàá máa sọ fún pé kó dúró anybody kó má bẹ Dorcas o torí mo ti jẹ igi àṣẹ gan fún ara mi igi àṣẹ máa fi ṣépè fún yín ẹ má bẹ Dorcas o ẹ má gaslight o ẹ jẹ́ ká enjoy show yìí èmi kan ti lọ ra popcorn sí a máa enjoy show yìí ó máa ṣe kí ni ó máa gbà ski lọ́dọ̀ TMS kò jẹ́ bó ṣe jẹ́ ẹ̀yin èèyàn méjì ẹ̀mọ́ nǹkan tẹ́ bá feel about this video.